Numeri orí kokanlelogbon láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ 54. Olúwa sì sọ fún Mósè pé, gbẹ̀san àwọn ọmọ Ísírẹ́lì lára àwọn ará Mídíánì. Lẹ́yìn èyí ni a kó jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Mósè sì sọ fún àwọn ènìyàn náà pé, kí nínú yín kí ó há mọ́ra ogun, kí wọn kí ó sì tọ̀ àwọn ará Mídíánì lọ, kí wọn kí ó sì gbẹ̀san Olúwa lára Mídíánì. Nínú ẹ̀yà kọ̀ọ̀kan ẹgbẹ̀rún ènìyàn ní gbogbo ẹ̀yà Ísírẹ́lì ní kí ẹ̀yin kí ó rán lọ sí ogun náà. Bẹ́ẹ̀ ni wọ́n sì yàn nínú àwọn ẹgbẹgbẹ̀rún ènìyàn Ísírẹ́lì ẹgbàárún ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan 6,000 ènìyàn tí ó há mọ́ra ogun. Mósè sì rán wọn lọ sí ogun náà, ẹgbẹ̀rún ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan àwọn ará Fíhésì ọmọ Eleasari àlùfáà sí ogun náà, tí òun ti ohun èlò ibi mímọ́ àti ìpè wọn ní ọwọ́ rẹ̀ láti fún. Wọ́n sì bá àwọn ará Mídíánì jà bí Olúwa ti pàṣẹ fún Mósè. Wọ́n sì pa gbogbo àwọn ọkùnrin, wọ́n sì pa àwọn ọba Mídíánì pẹ̀lú àwọn ìyókù tí a pa. Èyí ni Éfì àti Rékèmù àti Ṣúrù àti Húrì àti Rébà ọmọ Mídíánì 5. Bálámù ọmọ Béórù ni wọ́n sì fi idà pa. Àwọn ọmọ Ísírẹ́lì sì mú gbogbo àwọn obìnrin Mídíánì ní ìgbẹ̀sìn àti àwọn ọmọ kékeré wọn. Wọ́n sì kó gbogbo ohun ọ̀sìn wọn àti gbogbo agbo ẹran wọn àti gbogbo ẹrú wọn. Wọ́n sì fi iná kún gbogbo ìlú wọn nínú èyí tí wọ́n ń gbé àti gbogbo ibùdó wọn. Wọ́n sì kó gbogbo ìkógun wọn àti gbogbo ohun ìní àti ènìyàn àti ẹran. Wọ́n sì kó ìgbẹ̀sìn àti ohun ìní àti ìkógun náà wá sọ́dọ̀ Mósè àti Eleasari àlùfáà àti sọ́dọ̀ ìjọ àwọn ọmọ Ísírẹ́lì sí ibùdó ní pẹ̀tẹ́lẹ̀ Móábù tí ń bẹ lẹ́bàá Jọ́dánì létí Jẹ́ríkò. Àti Mósè àti Eleasari àlùfáà àti gbogbo àwọn olórí ìjọ jáde lọ ìpàdé wọn lẹ́yìn ibùdó. Mósè sì bínú sí àwọn olórí ogun náà pẹ̀lú àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti balógun ọ̀rọ̀rún tí ó di ogun náà bọ̀. Mósè sì wí fún wọn pé, ẹ dá gbogbo àwọn obìnrin sí. Kíyèsí, nípasẹ̀ ọ̀rọ̀ Bálámù àwọn wọ̀nyí ni ó mú àwọn ọmọ Ísírẹ́lì dẹ́ṣẹ̀ sí Olúwa ní ti ọ̀ràn Péórì, tí àrùn sì fi wá nínú ìjọ Olúwa. Ǹjẹ́ nítorí náà ẹ pa gbogbo ọkùnrin nínú àwọn ọmọ wẹ́wẹ́, kí ẹ sì pa gbogbo àwọn obìnrin tí ó ti mọ ọkùnrin nípa ìbádàpọ̀. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọbìnrin kéékèèké tí wọn kò mọ ọkùnrin nípa ìbádàpọ̀ ní kí ẹ̀yin dá sí fún ara yín. Kí ẹ̀yin kí ó sì dúró lẹ́yìn ibùdó ní ijọ́ 7. Ẹnikẹ́ni tí ó bá pa ènìyàn àti ẹnikẹ́ni tí ó bá farakan ẹni tí a pa, kí ẹ̀yin sì wẹ ara yín mọ́ àti ara àwọn ìgbẹ̀sìn yín ní ijọ́ 3 àti ní ijọ́ 7. Kí ẹ̀yin sì fọ gbogbo aṣọ yín mọ́ àti gbogbo ohun tí a fi awọ ṣe àti ohun gbogbo iṣẹ́ irun ewúrẹ́ àti ohun gbogbo tí a fi igi ṣe. Eleasari àlùfáà sì wí fún àwọn ológun tí wọ́n lọ sí ogun náà pé, èyí ni ìlànà òfin tí Olúwa fi lélẹ̀ lé àṣẹ fún Mósè. Kìkì wúrà àti fàdákà àti idẹ àti irin àti tàgánràn àti òjé. Gbogbo ohun tí ó lè kọjá nínú iná ni kí ẹ̀yin kí ó mú la iná já, yóò sì di mímọ́. Ṣùgbọ́n a fi omi ìyàsápá kan wẹ̀ ẹ́ mọ́, àti gbogbo ohun tí kò lè kọjá nínú iná ni kí a mú la inú omi. Kí ẹ̀yin kí ó sì fọ aṣọ yín ní ijọ́ 7, ẹ̀yin ó sì di mímọ́. Lẹ́yìn èyí ni ẹ̀yin ó sì wá sínú ibùdó. Olúwa sì sọ fún Mósè pé, ka iye ìkógun tí a kó, ti ènìyàn àti ti ẹran, ìwọ àti Eleasari àlùfáà àti àwọn olórí ilé bàbá ìjọ. Kí o sì pín ìkógun náà sí ipa 2 láàrin àwọn ológun tí ó jáde lọ sí ogun náà àti láàrin gbogbo ìjọ. Kí o sì gba ohun idà ti Olúwa lọ́wọ́ àwọn ológun tí wọ́n jáde lọ sí ogun náà, 1 nínú 500 nínú àwọn ènìyàn, àti nínú màálù àti nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú agbo ẹran. Gbà á nínú àbọ̀ tiwọn, kí o sì fi fún Eleasari àlùfáà fún ẹbọ ìgbésọsókè Olúwa, àti nínú àbọ̀ tí í ṣe ti àwọn ọmọ Ísírẹ́lì, kí ìwọ kí o sì gba ìpín kan nínú 50 nínú ènìyàn, nínú màálù, nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú agbo ẹran, nínú onírúurú ẹran, kí o sì fi wọ́n fún àwọn ọmọ Léfì tí í ṣe ìtọ́jú àgọ́ Olúwa. Àti Mósè àti Eleasari àlùfáà sì ṣe bí Olúwa ti pàṣẹ fún Mósè. Àti ìkógun tí ó kù nínú ohun ìní tí àwọn ológun kó, ó jẹ́ 24,000 ó dín 25 àgùntàn, 140 màálù, 300 ó lé 1,000 kẹ́tẹ́kẹ́tẹ́ àti ènìyàn nínú àwọn obìnrin tí kò mọ ọkùnrin
nípa ìbádàpọ̀ gbogbo wọn jẹ́ 16,000 àti àbọ̀ tí í ṣe ìpín ti àwọn tí ó jáde lọ sí ogun ó jẹ́ 18,000 ó lé 500 àgùntàn ní iye. Idà ti Olúwa nínú àgùntàn wọn ní jẹ́ 775 àti màálù jẹ́ 18,000 nínú èyí tí idà ti Olúwa jẹ́ 72. Kẹ́tẹ́kẹ́tẹ́ sì jẹ́ 15,000 ó lé 500 nínú èyí tí idà ti Olúwa jẹ́ 60 ó lé 1. Àwọn ènìyàn sì jẹ́ 8,000 nínú èyí tí idà ti Olúwa jẹ́ 30 ó lé 2. Mósè sì fi idà ti ẹbọ ìgbésọsókè Olúwa fún Eleasari àlùfáà bí Olúwa ti pàṣẹ fún Mósè, àti nínú àbọ̀ ti àwọn ọmọ Ísírẹ́lì tí Mósè pín kúrò nínú ti àwọn ọkùnrin tí ó jagun náà. Ǹjẹ́ àbọ̀ tí ìjọ jẹ́ 1,092 ó lé 500 àgùntàn àti 18,000 màálù àti 15,000 ó lé 500 kẹ́tẹ́kẹ́tẹ́ àti 8,000 ènìyàn àní nínú àbọ̀ ti àwọn ọmọ Ísírẹ́lì Mósè mú ìpín kan nínú 50 àti ti ènìyàn àti ti ẹran, ó sì fi fún wọn àwọn ọmọ Léfì tí ń ṣe ìtọ́jú àgọ́ Olúwa bí Olúwa ti pàṣẹ fún Mósè, àti àwọn olórí tí ó wà lórí 1,000 ogun náà àti àwọn balógun 1,000 àti àwọn balógun ọrọ̀rún wá sọ́dọ̀ Mósè. Wọ́n sì wí fún Mósè pé, àwọn ìránṣẹ́ rẹ ti ka iye àwọn ológun tí ń bẹ ní ìtọ́jú wa, ọkùnrin kan nínú wa kò sì dín. Nítorí náà lè àwa ṣe mú ọrẹ ẹbọ wá fún Olúwa, ohunkóhun tí olúkúlùkù rí, ohun ọ̀ṣọ́ wúrà, ẹ̀wọ̀n àti júfù àti òrùka àmì àti òrùka etí àti ìlẹ̀kẹ̀ láti fi ṣètùtù fún ọkàn wa níwájú Olúwa. Mósè àti Eleasari àlùfáà sì gba wúrà náà lọ́wọ́ wọn, àní gbogbo ohun iṣẹ́ ọ̀ṣọ́ àti gbogbo wúrà ẹbọ ìgbésọsókè tí wọ́n mú wá fún Olúwa láti ọ̀dọ̀ àwọn balógun 1,000 àti láti ọ̀dọ̀ àwọn balógun ọrọ̀rún ó jẹ́ 6,000 ó lé 500 ó lé 50 ṣékélì. Nítorí pé àwọn ológun ti kó ẹrù olúkúlùkù fún ara rẹ̀. Mósè àti Eleasari àlùfáà sì gba wúrà náà lọ́wọ́ àwọn balógun 1,000 àti lọ́wọ́ àwọn balógun ọrọ̀rún, wọ́n sì mú un wá sínú àgọ́ àjọ ní ìrántí fún àwọn ọmọ Ísírẹ́lì níwájú Olúwa.